ni ó béèrè mẹ́tẹ̀ẹ̀ta ìgbò béèrè kíní tó béèrè kejì ń gbọ́ ọdẹlẹ kẹta ànábì ní mi ìfẹ́ káwọn àlùmọ̀ mi ọmọ jà olúwa ní mi ìgbà yẹn lọ́wọ́ ẹ̀ mi ìgbà yẹn wọ́n máa jà wọ́n máa parí ẹ̀ ni kò gbọ́dọ̀ mọ́ sí jà ní tí wọ́n fi ń exist nínú ṣe òun náà nìyẹn lẹ́yìn náà ìwà tí ànábì ádámù wù níjó ní nínú ọgbà édẹ́nì tí sọgbà àlìjẹ́nà dandan ni ká dé wọn ọlọ́run kó máa ṣẹ akí ọlọ́run yẹn mo kí gbogbo ẹ̀yin ẹni ire lẹ́yìn ìgbà tá a kọ́ lọ́run tá a ká nàbí a kí gbogbo àwọn àfáà àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwa ṣe mí ní ọmọ tó ní bíbí mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó ṣe mí lẹ́ni tó ní àṣepamọ́ rí mi ì mọ̀ pé mo láṣepamọ́ o mi ì mọ̀ o wàláì mi ì mọ̀ gbogbo àwọn olóríire níwà rán mi létí wípé kàfílà ó ní àwọn àṣepamọ́ rí àwọn ibi tó lù ọba àlékè ọ láti mi lọ àwọn ibi mo ní àṣepamọ́ sí ni kálukú wà rán mi létí mo wá ní mi ìrántí wọ́n ní wọ́n lè mọ̀ rántí àwa tó ṣe dáadáa fún a gbọ́dọ̀ mọ̀ rántí torí ẹ̀ ló fi jẹ́ wípé gbogbo ohun tí kálukú bá ń ṣe nínú alukur'an Allah ní man amila salihan falinafsi wa man asaa falayha ma rabbuka bizzallamin lil abid ìwọ̀n bá bọ́jọ́ orí mi ṣe mọ náà ní tí mo kàn ṣàkíyèsí ni pé mo kọ́ dúpẹ́ lọ́wọ́ ìyá àti bàbá tó bí mi tí wọ́n kọ́ mi níṣẹ́ rí wọ́n kọ́ mi ní iman wọ́n kọ́ mi ní taqwa wọ́n kọ́ mi ní istiqama wọ́n tún kọ́ mi ní sàárà wọ́n kọ́ mi ní ìbẹ̀rù Ọlọ́run wọ́n kọ́ mi ní ìgbàgbọ́ wọ́n kọ́ mi ní ìdúróṣinṣin wọ́n dẹ̀ kọ́ mi ní sàárà iṣẹ́ táwọn òbí mi ṣe lára mi nìyẹn wọ́n tún wá ṣe mí lóní mímọ̀ Ọlọ́run bá lékè ọ láti kọ́ ó ti kọ́ ìmọ̀ mọ́ mi láti ọ̀dọ̀ rẹ̀ ní Lawhil Mahfuz àwọn èèyàn wá train sí mi wọ́n train mi ní mímọ̀ yẹn láyé gbogbo ẹ̀ wá rọrùn wọ́n da ìmọ̀ tí wọ́n kọ́ mi pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run Ọlọ́run sì ní kí n gbà á mo dúpẹ́ lọ́wọ́ àwọn òbí mi méjèèjì atọ́lẹ̀dọ́lẹ̀ àwọn ẹni ire ló bí mi àwọn àfáà àgbà nínú ilé wa wọn ṣẹbọ rí níbẹ̀ nínú ilé wa wọn ṣẹ̀sìn míì rí níbẹ̀ láti ọdún tó ti pẹ́ táwọn tó bí mi tí wọ́n ti jẹ́ ẹni ìpìlẹ̀ gbogbo tí wọ́n ń bí lọ́mọ àfáà ni wọ́n ń jẹ́ àti ọkùnrin àti obìnrin màmá mi wà nílọrin alájà Khashia Olóhùnyìn àwọn níyàwó Professor Olóhùnyìn àwọn ni the first female tó jáde ní Azhar University ìmọ̀ tèmi tún kéré nínú àwọn ìmọ̀ tí Olúwa ọba àlékè ọlá ní káwọn tó bí wa kí wọ́n fún wa lókè ààrẹ ọ̀kan nìyẹn àbúrò mi Saida Ahmed Rufai medical doctor lọ́kọ ẹ̀ medical doctor lọ́kọ ẹ̀ òun ní ìsìn ó ti di doctor òun ti di dókítà oníwèé ngbò fa parí first degree Saida ni mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ṣe masters ó wá di doctorate nínú yunifásitì ilẹ̀ Ìbàdàn doctorate tí wọ́n dírẹ́sì tèmi nínú yunifásitì Ìbàdàn kì í ṣe doctor tìwé honorary doctor ni wọ́n wòó pé with your activity in the society iṣẹ́ rẹ ní àwùjọ ọ̀nà fi dírẹ́sì mi ní doctor wípé owó ti doctor èyí tí wọ́n fún mi níjọ́sí láti US tí wọ́n wá mọ̀ọ́mọ̀ dírẹ́sì mi nínú yunifásitì ilẹ̀ Ìbàdàn eléyìí ó yàtọ̀ síra wọn honorary doctor yàtọ̀ sí medical doctor ó dẹ̀ yàtọ̀ sí doctorate PhD doctor méjèèjì ò papọ̀ mọ́ra wọn mo ń fi bíbí mi yangàn àwọn tá à ń wí wọ́n tún wá mọ̀ọ́mọ̀ mọ́ níbà nínú gbogbo àwọn tí wọ́n bí lókè ààrẹ lọ́kùnrin ọ̀gọ̀rọ̀ obìnrin pọ̀ nínú ilé yẹn alhamdulillah mo kí Ọlọ́run mo fi bíbí tèmi jojúmọ́ tí mo bá ti rántí pé inú ilé náà ti bí mi màá máa sọ wípé èmi ò ní ìmọ́lẹ̀ tó jáde lọ́dọ̀ àwọn ẹni ìmọ́lẹ̀ that is number one torí mi ìfẹ́ kí fídíò yìí ó pẹ́ ìgbà tí Taofeek tó bẹ̀rẹ̀ ìjọ̀gbọ̀n mo sọ fúnra mi ni mo sọ fún mo ní kí ló dé tó ń ṣe ìjọ̀gbọ̀n àwọn èèyàn ti ń ṣe mistake
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ wípé ọ̀rọ̀ fífẹ́ ló di ìjà wa wípé bóyá Taofeek fẹ́ mi òun ló dìjà. Mọ́mí ẹ̀jẹ̀ wá bá ń gbé fóònù yìí kẹ́ bá ń stop ẹ̀ mà. Wọ́n ní bóyá nítorí pé Taofeek fẹ́ mi ló dìjà. Rárá, lóòótọ́ láwọn àsìkò kan rí òun ló ti make attempt wípé bóyá kò wọ́n fẹ́ mi, ṣùgbọ́n mi gbà fún láti jẹ́ kó fẹ́ mi, mi ìfààyè kó fẹ́ mi sílẹ̀. Kìí sì ṣe pé torí ìkórìíra mi kàn wá interested ni. In fact, nígbà tó tún di chairman alálàjì ó tún repeat ẹ̀ yóò tó 10 times tí ń sọ wípé Kafila ò dẹ̀ fẹ́ mi, mo ní mi lè fẹ́. So ẹ má rò lọ bí pé bóyá àbí nítorí kò sí ní tó jọmọ́ bẹ́ẹ̀, nítorí pé àwọn tó ní mi gan mọ̀ pè mí pé kí ló dé tí wàhálà tó yìí, Kafila kí ló wà láàrin ìwọ àti ẹ̀. Mo ní mo fi ọba tó ní mi búra, kò sí fífẹ́ láàrin èmi àti ẹ̀ o, kò sí ní tó jọ o. Ní tó ṣẹlẹ̀ láàrin èmi rẹ̀ ni mo ti sọ yẹn. Ọjọ́ tó gbé ẹnìkan wá tó ní kẹ́ni yẹn ó fún mi ní ẹyin àbí nǹkan kan, ọjọ́ yẹn ọ̀tọ̀ ní nǹkan tó rò. Ọjọ́ yẹn náà ni mo lé òní mọ̀hámọ́lẹ̀ mi àti ẹ̀ stop. Èmi pẹ̀lú ẹ̀ ò ti ẹ̀ nira, ó make attempt torí pé bí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ṣe máa sọ pé Kafila ò fáìn yìí, kò sẹ́ńtì kì í fẹ́ mi láyé o. Àwọn èèyàn máa ń fẹ́ mi gan, àwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi gan. Walilahi alhamd, walilahi alhamd. Àtọmọdé o, àtàgbàlagbà o, àtolówó o, àtẹ̀yìntì ò ní o, àtòní mímọ́ o, kò sí ibì kan láyé, kò sọ́kùnrin náà láyé, kì í ṣe ó gbé èèyàn ní ó fẹ́ èèyàn tán, àmọ́ gọ́ọ̀rọ̀ ọkùnrin ni máa fẹ́ kí ó sọ pé òun lọkọ mi. Àdúpẹ́ fọ́lọ́run ọba àlékè ọlá, but kì í ṣe yẹn. Ẹni ọkùnrin ò lè ronú póbìnrin wu òun kó go to that extent. Ó lè débi pé ó foul wípé n tó wọ́n bá fi ní ti ọ̀tá mi mọ́lé, dúkìá àwọn ó yàrún sí ni. Ọlọ́run kó má jẹ́ kí dúkìá rí oorun kó lè jìnnà sí ṣaitan, because àkíyèsí tí mo ṣe ni pé kò ní onímọ̀ràn rẹ̀. Ọmọ olórí ibú tí ó jẹ́ ọmọ rádaràdan tó ti bára ẹ̀ ló kọjá lórí social media yẹn, ọmọ yẹn ló fi ṣe companion. Mo ti mọ̀ pé kò síbi tọ́mọ wọn bá dé tó ju bí aburú lọ, kò dẹ̀ sí tó fà wọ́n jọra wọn ni. Tó bá ipò náà ní kọ̀rọ̀ rẹ̀ ò ní mú ọmọ olórí ibú lọ́rẹ̀ẹ́. Ọmọ ìrankíran tó wà ní US yẹn, tí wọn náà bá jẹ́ n tó ní kọ̀rọ̀ rẹ̀, olóríire kan ò ní mú ọmọ yẹn lọ́rẹ̀ẹ́, ẹni àlùbáríkà kan ò ní mú ọmọ yẹn lọ́rẹ̀ẹ́, ẹni ó ní bíbí kan ò ní mú ọmọ lọ́rẹ̀ẹ́. Wàláhì tàlá wọn ò ní mú ọmọ lọ́rẹ̀ẹ́, torí pé tó bá ṣàkíyèsí ìṣe ọmọ yẹn wàá mọ̀ yìí pé ó fẹ́ bà gbogbo àwùjọ mùsùlùmí jẹ́ ni. Ìgbà tá a wà ń sọ̀rọ̀ tí mo bá débẹ̀ ní appreciation, mo kọ́ kí Ọlọ́run lára bàbá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ Olúwaṣeyì ọmọ Mákindé. Àwọn náà ni number 1 lọ́yọ̀ state. Mo dúpẹ́ fún yín gan ni gómìnà. Àánú Ọlọ́run ò ní kúrò lọ́dọ̀ yín gómìnà, oríire rẹ̀ ò ní kúrò lọ́dọ̀ yín gómìnà. Gómìnà ẹ kú ìjábíamọ, ẹ kú àdúró ti ìjábíamọ. Bẹ́ẹ̀ ṣe busy tó anytime, ẹ wà available fẹ́nikẹ́ni, ṣùgbọ́n gbogbo ẹni Ọlọ́run bá ti ṣe lóríire yóò máa wò lẹ́mìí pé aburú kankan kò gbọ́dọ̀ kan ẹni tí Olúwa ọba àlékè ọlá káyé. Èmi ìmọ̀ wípé ẹ ti ẹ̀ mọ̀ mí, mi ìmọ̀ yìí pé ẹnikẹ́ni rí mi nínú àwọn tó ga nínú ayé, torí pé nígbà tí mo lọ sí ọ̀dọ̀ bàbá wa ọlọ́pọ̀ èrò, wọ́n wá mọ̀ọ́mọ̀ bí mi pàlájà Kaola àyè sábà rí yín. Mo ní bẹ́ẹ̀ ni, Ọlọ́run kó jẹ́ kẹ́mi yóò gùn kó bá ń ṣàlékún oríire yín. Mo ní wípé nítorí pé ẹ̀rù a máa bà mí, àwọn tá a jọ já àfáà wọn lọ́kàn míì tó ju ọkàn tó dọ̀tí lọ. Àwọn kì í fẹ́ kí n wà níbi àwùjọ tí àwọn èèyàn ti rí pé Kaola ló jókòó yẹn, ìmọ̀ bà wọ́n nínú jẹ́. Ìgbà tí Governor Blessed Memory, Governor Akala, ìgbà tí wọ́n wà ní orí ìjọba, fúnra gómìnà ni wọ́n máa ń pè mí, Kafila mo ń fìlẹ̀, ó wù mí kó wá sọ́dọ̀ mi, mo ti ẹ̀ fẹ́ gbọ́ díẹ̀, ìbá àti ẹ̀jẹ̀ pé ó bú mi ni, ọya máa bọ̀ bá ń wá bú mi.
gọ́vnà Akálà náà máa ń sọ bẹ́ẹ̀ ọmọ gbọ́ kàfílà ọba àwọn abú mi ọyá máa bọ̀ bá àwọn abú mi ẹ̀yìn Ìbàdàn ẹnu yín máa mú pọ̀ ẹ máa lé pọ̀ ọjà máa bọ̀ wá sọ́fíìsì mi. Ìgbà míì pẹ̀lú àánú Ọlọ́run mo lè bá gómìnà tí wọ́n máa jẹ ẹ̀fọ́ lọ àti ìgbín àtẹ̀kọ́ tútù. Gọ́vnà ò ní tí mi ìbá jẹ́ ń bẹ́ àwọn ò ní jẹ́ mọ́ àfi kí n jẹ́ ń bẹ́. Àmọ́ ìgbà ọba mẹ́wàá ìgbà mẹ́wàá kì í ṣe pé wọ́n fi nǹkan kan lọ̀ mí nù ìjọba o wọ́n kàn nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi ni wọ́n fẹ́ mi gan walillahi alhamd. Gọ́vnà Ajímọ̀bí ìgbà tí wọ́n ń ṣe khilafa kan tó bẹ̀rẹ̀ khilafa gbogbo wọn ni wọ́n mọ̀ fúnra ara wọn ni wọ́n sọ ibi tèmi pẹ̀lú àwọn ti tán. Ìgbà tí gọ́vnà Ajímọ̀bí ń ṣe ìjọba lọ́wọ́ arákùnrin wà nù ìjọba wọn ó fẹ́ǹsì wa títí tí gọ́vnà fi ṣèjọba tán nítorí pé ẹ̀mí ẹ̀ máa kọ́kọ́ wà ń bì kan kí ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ wá wà ń bẹ́ inú máa ń bì gan so gbogbo ọ̀nà tí ó gbà fẹ́ǹsì yàn kódà ibi ọba rí pé gọ́vnà wà tó bá rí pọ́rọ̀ mi máa wúlò ń bẹ̀ kò ní fàyè kí n sọ sílẹ̀ yóò máa mọ̀ fẹ́ǹsì mi ni adẹ̀dúpẹ́ ń tá wá ń fi dúpẹ́ fọ́lọ̀ ni pé olúwa tí wàá máa pèsè àrísìkí yarzuqu man yasha'u bi ghayri hisab ọlọ́run yìí ò dákẹ́ àánú rẹ̀ títí tí gọ́vnà Ajímọ̀bí fi parí ìjọba. Ìgbà tí gọ́vnà Ṣèyí Mákindé débẹ̀ ṣáájú kí wọ́n tó débẹ̀ nínú ẹni tó campaign fún wọn ni mo wà kódà campaign tí wọ́n gbé wá sínú estate wa inú Kaula International School náà ti ṣe inú Kaula premises ibẹ̀ la ti ṣe tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wà ń bẹ̀ nígbà náà ìyàwó wọn first lady wọ́n wà pẹ̀lú wa nígbà àtàkọ́kọ́ tọ́lọ́hun kádàrá pé kó work kó tó di pọ́lọ́hun kádàrá pé kó work lákọ̀ọ́kọ́ kó tó wá di pọ́lọ́hun pé kó tún rọrùn lẹ́ẹ̀kejì. Ní tí mo fẹ́ lò ní pé mo dúpẹ́ fún gómìnà púpọ̀ lẹ́yìn náà mo dẹ̀ tún wá kí brother Ṣẹyẹ ní PA gómìnà mo kí yín gan gbogbo ẹ̀yin tẹ́ wà ní government house mo kí yín government office governor's office mo kí yín mo appreciate yín ẹ kú ìjábí a máa ń ṣe ẹ kú fẹ́. Lẹ́yìn náà ni mo wá àtàtòpó kíkì mi lọ́dọ̀ àwọn lọ́balọ́ba ní Ìbàdàn alhamdulillah Ìbàdàn ni mi ọmọ àjòrò sùn ọmọ àjẹgbín yó ọmọ àjẹgbín jẹ kára wọn ọmọ àfikára wọn fọ́rí mu. Ìbàdàn ni ilé wa ìṣe ilé kan tẹ́nìkan lè fọwọ́rọ́ sẹ́yìn ilé ìpìlẹ̀ ni ara àwọn ilé tí gbogbo ayé máa respect ni. Ọlọ́run bá ṣàlékún kẹ́ àbáwá Adédùbú kò sígbà tí wọ́n lè fẹ́ gbé ẹnikẹ́ni lọ́wọ́ tó máa contest starting from federal àwọn tó ń fẹ́ ṣe president ní Abuja àti gbogbo wọn tó ń fẹ́ ṣe gómìnà state gbogbo wọn pátá ni bàbá Adédùbú máa kó wá sílé wa ṣe ń pé bàbá nífẹ̀ẹ́ àwọn àfáà púpọ̀ bàbá nífẹ̀ẹ́ àwọn àfáà kò sí ẹnìkan nínú àwọn èèyàn tí wọ́n lè fẹ́ contest bàbá Adédùbú máa dé ọ̀dọ̀ wa wọ́n dọ́dọ̀ bàbá mi wọ́n ní kí bàbá ó ṣàdúà fún wọn wọ́n láwọn àfáà táwọn gbẹ̀mí lé nìbàdàn rèé táwọn gbọ́kàn lọ́lọ́run lára wọn alhamdulillahi rabbil alamin bí ilé wa ṣe rí nìyẹn atọ́lẹ̀dọ́lẹ̀ àwọn ẹni ire ló bí wa walillahi alhamd. Ní tí màá kọ́ fẹ́ lò rèé mo dúpẹ́ lọ́wọ́ àwọn professor bíi méjì ìyẹn ní UCH nìbàdàn ìgbà tí ọkùnrin yẹn ṣe ládéhùn pé dandan máa ṣù mí sí court àwọn èèyàn wá ní pé kí n má lọ sí court pé torí yóò ti tẹ́lẹ̀ ẹlẹ̀ yóò ti fún àwọn adájọ́ yẹn lówó gbogbo aburú ló máa ti ṣe wípé kí n lọ gba doctor's report meanwhile ó dẹ̀ rẹ̀ mí lóòótọ́ but mi kì í lọ sí hospital màá ní kí àwọn doctors kan wá tọ́jú mi nílé bẹ́ẹ̀ ni mo ti máa ń ṣe so mo ṣáà láti lọ síbẹ̀ wọ́n á ní kí ló ṣẹlẹ̀ tí mi fẹ́ gba doctor report mo bá ṣàlàyé pé mi ìmọ̀mọ́ tí mo rà lọ́wọ́ kí ó gba góòlù ó mọ̀ ṣù mí sí court ni wọ́n á sọ fún mi pé ó dáa náà pé kí n lọ gba doctor report bí àwọn professor bí wọ́n ṣe tẹnu mọ́rọ̀ tá à ń wí nìyẹn. Taofeek ọlọ́run ṣàánú rẹ̀ torí ọlọ́run jọ change o mo fọlọ́run bẹ̀ ọ́ change o kò sí ibi kankan tó ti lóko rẹ̀ jọ mo fi ọlọ́run bá àlékè ọlá bẹ̀ ọ́
ìgbà professor yín sọ̀rọ̀ wọ́n ní kàfílà ó ní agbára fún ọmọkùnrin náà wọ́n á ṣàlàyé series of n tó ṣe mi ní sọ yẹn láfẹ́fẹ́ but lọ try láti change lọ try láti change wọ́n ṣá introduce mi wọ́n ní pé federal níbi kí n lọ sí state hospital nígbà mo wọnú state hospital about 10 doctors ó ní wọ́n sọ different things tí mo ṣe doctor tán wá direct mi sí gangan ní Adéọ̀yọ́ hospital doctor yẹn wá ní Alhaja Kaola Ọlọ́run wọlá gbogbo àṣepamọ́ yín mùsíbà ò ní ṣe yín ẹ sì nínú ẹni táburú ó ṣe wọ́n ní ìkan nínú àwọn àǹtí àwọn ó bá mi lọ hajj kò wá sanwó pé rárá owó ẹ̀ wá kù 2 million níbi some years back Alhaja Kaola sọ ọmọ pọ̀ ọmọ àǹtí mi lọ Mẹ́kà láì sanwó pé rárá ó tún wá dé láti hajj ó wá gbọ́ wípé ó rí àǹtí mi yẹn ó wá lọ yọ̀ǹda owó yẹn ó ní ò síbi tí àwọn èyí ti sọ́dọ̀la n tó ń ṣe nínú ayé òun fọlọ́n bí ọjọ́ mọ́ change o Ọlọ́run tó tiẹ̀ ní kọ́wọ́ rí ó fúyẹ́ sówó kọ́ mọ́ ṣe sàárà oníranran mùsíbà ní sàárà yẹn ti dànù fún ẹ pẹ̀lú ògo Ọlọ́run mùsíbà òdẹ̀ nìkan ọ́ ẹni ọba ronú aburú rò ẹ́ òun ni ìwọ tó ń gbèrò private tó ń ṣe sàárà to that extent tírù rẹ bá wá l'opportunity ipò di chairman alálàájì nǹkan omi ìpáwọn èèyàn máa gbádùn ẹ gan omi ìpáwọn èèyàn máa rí àlùbáríkà lórí rẹ gan àwọn èèyàn ò rore lára rẹ gan wàláhì ó ṣe wá lóore o wọ́n bá kọ kíní àwọn oníkan lọ bá mi open file náà bá gbélé mi lọ́wọ́ Ọlọ́run ló wá mọ iye tí ó pé ìgbà tẹ́ ń tan jàlábíà ń bẹ̀rẹ̀ tí mo fẹ́ ṣe nìka èmi àtìyàwó mi owó wa kù 10,000 ẹ wo gbà yẹn sẹ́yìn Alhaja Kaofilẹ̀ ẹ gbà ẹnìkan ní èmi àtìyàwó mi òun lájọ wá ṣe oríṣiríṣi ìtàn àwọn tó sìn mí dédi mọ́tò tó jẹ́ àwọn medical doctors wàláhì wọ́n tó 15 tí kálukú explain a series of dáadáa Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ o ìrẹ́ ló ní máa tó kọ́ di mọ́lẹ̀ anfusikum min khairin onítẹ̀jìdú indallah ó tún ní huwa khairan wa a'zama ajra ẹnìkan ò ní ti dáadáa síwájú kó mọ̀ rí dáadáa mo wá gba kíní ẹ̀ tó ń gbà máa bọ́nu mọ́tò máa sọ fáwọn òṣìṣẹ́ mi látòrí driver dórí gbogbo àwọn tá a jọ wà nínú mọ́tò àtàwọn ọmọ mo ní ẹjẹ́ á lọ ọbẹ̀ yẹn èèyàn gbọ́dọ̀ mọ̀ rí n tí ń lé ẹtì ẹ̀jẹ̀ á rí n tí ń lé wà ẹtì ẹ̀jẹ̀ á rí nígbà tá a bá kọ̀ tá a bá ní àlọ mọ́mí ẹ wá bá mi tan náà ẹ jọ ìgbà tá a bá kọ̀ tá a bá ní àlọ wípé bó o ní ohun tí wọ́n sọ ni pé Kaola ń sá ìsìn ni wọ́n sọ mí di ìyá ń sá káyìí sẹ́ẹ̀bọ̀n pé Saheed Shittu gan ọ̀ ń sá kálẹ̀ ni ń sọ ẹ bá mi tán ó ń sá kálẹ̀ ni ń sọ wọ́n sọ mí di ìyá ń sá ká mo dúpẹ́ fọ́lọ́run ọba àlékè ọlá ẹ jẹ́ ká lọ bẹ̀ walillahi alhamd ìgbà tá a wá débẹ̀ yẹn ibi mò ń lọ nìyẹn appreciation ni mò ń ṣe mo fi mọ̀ appreciate but àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ lóòótọ́ embarrassment tí mi ìrírú ẹ̀ rí mo kàn ní court ẹni tó jẹ́ adájọ́ nínú court yẹn ntọ́ ọkọ sọ ni pé I don't know you and I don't want to know you. I don't know you from Adams. I don't know you. I don't know your name. I don't do anything about you. Mo wá ń wò báyìí mo ní it's not strange. Kò lè dùn mí pé o mọ̀ mí. Torí pé o lè jọmọ àwọn ẹni ire kó jọmọ ìpìlẹ̀ kó ní bíbí kó ló mọ̀ mí. Ńgbà Ọlọ́run wá kẹ́ mi pátápátá Sheikh Labib Lagbaji wá dé. Ìgbà Sheikh Labib kọ́kọ́ fún mi ní recommendation láyé n tó sọ ní pé ẹni tẹ́ mú tẹ́ ẹni tó dúró yìí tẹ́ ẹni ọ̀ka tẹ́ ẹni ò gbọ́dọ̀ jókòó yìí tó dúró yìí mọ̀ ni ọmọ ìpìlẹ̀ ló dúró yìí ọmọ àwọn ẹni ire ló dúró yìí ọmọ àwọn tó nítumọ̀ nú ayé ló dúró yìí òun fúnra ara rẹ̀ ẹni Ọlọ́run wá kà sí láyé ni ẹni Ọlọ́run kà yẹ láyé ni Alhaja Kaola náà lẹ́ni ó dúró báyìí ọ̀dà àkílẹ̀ ní ntọ́bọ̀
Sheikh Labib Lagbaji ẹni bá wọn nájà àbànújẹ́ láyé bọ́lọ̀ ń ṣe sọ pé gbogbo ohun tó dá lẹ́yìn ọmọ dá sí láyé tó jẹ́ pé ẹ lè rí kí mùsùlùmí ẹgbẹ́ yín ó wà nínú ìnira kan bí ẹ ṣe yọ́ ń bẹ̀ lẹ́ẹ̀mọ́ rò nínú wà ní kọ̀rọ̀ àti ní gbangba àti nínú ṣe ha ẹ̀yin náà ò ní bọ́nù nira o ẹ ní bọ́ sínú mùsíbà àwọn tó níyín orúkọ àwọn tẹ̀ ń jẹ́ yẹn yóò túbọ̀ máa ṣẹ nínú ayé yín ẹ ní nájà wàràwàrà láyé ẹ ní nájà kankankan láyé ẹ ní nájà aburú láyé Sheikh Labib ìmọ̀ bí ń ṣe kì í tí wọ́n bá léèyàn parí oore Sheikh Labib parí ẹ̀ bí wọ́n bá ní èèyàn kà mọ́lá khair torí pé ọ̀rọ̀ tí Sheikh Labib sọ wá wú mi lórí débi pé máa ní òkè ọ̀dà ẹnu mi ṣẹ̀ wá gbọ́rọ̀ gbà yẹn mo ṣẹ̀ wá ní kí ló dé tẹ̀ máa mú mi lọ sí òkè kúra tẹ̀ promise wípé òkè kúra ni kẹ́ máa móbìnrin yìí lọ Sheikh Labib albarka yín ó máa lékún oríire yín ó máa lékún ìdùnnú yín ó máa lékún àlàáfíà yín ó máa lékún ayọ̀ yín ó máa lékún dáadáa yín ó máa lékún ọlá nàbí wa Muhammad gbogbo wọn tí wọn bá ń bínú yín ní agbára Ọlọ́run ní ṣe tiwọn Ọlọ́run ní gbà fọ́tà lórí yín ọlá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn náà ó náà ni mo kí Dr. Alfulany Dr. Alfulany wá pẹ̀lú convoy mẹ́rin different car mẹ́rin àwọn tí ó tẹ̀lé Dr. Alfulany wọn tó mẹ́wàá Dr. Alfulany wá wọnú kóòtù yẹn ó ní Alhaja Kaola ni mo bá wá o Alhaja Kaola ni mo tẹ̀lé wá o aburú kankan ò ní ṣe Kaola Ọlọ́run wọlá pé òun ló ṣe lẹ́ni ire kò ní jẹ́ kí màrún ọ̀tá ó ṣẹ lórí ẹ̀ òun ló ka Kaola yẹ tó fún ní kọlbù selim ìmọ̀ràn alábòsí ò ní ṣẹ lórí Kaola Alfulany ní pariwo báwọn nínú kóòtù ní ti ń wí ọkọ̀ sọ níta o inú kóòtù ó ní Sheikh Alfulany ti ń wí kí ló dé tà ní ròyìn ọ̀rẹ́ ẹbá kan ni wọ́n gbé ọ̀tá rù ẹbá kan náà dúró ní dúró wípé àwọn ọmọ bá mi sọ̀tá ni tí mo bá rẹ́nìkan tó fi ọ̀rẹ́ hàn mí ṣé mo á gbọ́dọ̀ mọ́ kí ṣé mo gbọ́dọ̀ mọ́ yìn ṣé mo gbọ́dọ̀ mọ́ appreciate ẹ̀ Sheikh Alfulany ẹ̀ ní bá wọn nájà ẹkún ẹ̀ ní bá wọn nájà òṣè ẹ̀ ní bá wọn nájà àbànújẹ́ mo dúpẹ́ lórí àdúrótì mo wá kí gbogbo ẹ̀yin Kaola support mo kí yín gan o in tó mú mi bínú yín gbọ́dọ̀ mọ́ bínú ọ̀tá ẹni ò gbọ́dọ̀ tẹ̀lé ni ẹni ó bá jó lólùfẹ́ la fi ṣe companion kì í ṣọ̀tá àwọn àgbàlagbà wọn a sì ní ọ̀tá ẹni máa bá ní wọ̀tá kọ́ta ni lórí Kaola support ẹ̀yin ará Kaola support ni mo pòwe yẹn fún ọ̀tá ẹni sẹ́ ìmọ̀ bá ní wọ̀tá kọ́ta ni bóyá nìyẹn bóyá mo ṣe tẹ́lẹ̀ tó ti rò pé mo fẹ́ discipline Kaola mo sì jù lọ pọ̀ mi kì í ṣẹgbẹ́ rẹ̀ nú gbogbo nǹkan ní ìgbà tí ayé wà ní analog tí ò tí ì sí digital tá wà ní Radio Nigeria láti 1980s òun ni mo ti jẹ́ oníwàásí ní Radio Nigeria ìgbà tó yá tó di 1985 Alhaja Ganiat Adébánjọ Alhaja Enisi wọ́n bẹ ní US èmi àti Gani Adébánjọ lájọ ń ṣe Báríkà Jímọ̀ ní Radio Nigeria 1995 96 97 98 àwa méjèèjì a máa ń ṣe ní bí ìgbà tí presenter méjì bí Alhaji Ọlálọmí àti Kọ́mọláfẹ́ bẹ́ẹ̀ la ṣe máa ń ju àwọn ọ̀rọ̀ yẹn ó ní different segment ìgbà tí Alhaja Ganiya fẹ́ relocate sí US ńgbà tó di 1998 Alhaja Ganiya wá pè mí pé Alhaja Kaola mo fẹ́ kúrò ní Ìbàdàn finally in fact mo ti ń lọ Èkó lẹ́yìn náà màá sì relocate sí kúrò Nàìjíríà torí ìdí náà ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ máa ṣe program yìí mo bá bẹ̀rẹ̀ program Ọlọ́run kó jọ̀ọ́ kó bá mi ṣàlékún kẹ́ Fàlájì Akíntayọ̀ bàbá Akíntayọ̀ ọmọ wo ni wọ́n dúró tì mí pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yín bolẹ̀ wà lọ́dún yẹn ẹ bá ń sọ bí ẹ wà lọ́dún yẹn ọ̀kan nìyẹn bí mo ṣe wá bẹ̀rẹ̀ wáàsí yẹn mo ti wá bẹ̀rẹ̀ sí ní deliver lecture láti 1987
ó ní mo ti ń ṣe wáàsí. Tẹ́ ẹ bá wá rò yí pé bóyá nítorí pé stature mi kéré abẹ́ máa ń wò yí pé social media ti sọ wá dẹgbẹ́, ẹlẹ́gbẹ́ ò gbọdọ̀ mọ́ mọ́ra wọn. Taofeek gan mọ̀ pé òun bá mi ní field ni, níbi wáàsí ọ̀gá rẹ̀ níbí, níbi iṣẹ́ alálàájì ọ̀gá rẹ̀ lókè ní mí. Kódà di sin kò tí ì mọ̀ sí alálàájì ṣe di sin kì í mọ̀ ṣe. Wallahi kì í ṣe mùjámọ́lá o. Títí di mo ṣe ń sọ Taofeek ò tí ì mọ̀ iṣẹ́ ájì ṣe. Èyí ó ṣe mọ̀ director yóò mọ̀ kọ́ ni. Iṣẹ́ ájì state ó yàtọ̀ sí international. International ló ń ṣiṣẹ́ tí wọ́n mọ̀ iṣẹ́ gan. Tí kálukú mọ̀ tìbútòrò ṣe hajj. Àwọn tí wọ́n ṣe international ni wọ́n mọ̀ tìbútòrò hajj. Kèésì àwọn state. Àwọn state ìjọba ní ọba wọn ṣe gbogbo tí wọ́n ṣe lẹ́yìn kí wọ́n kàn jáde. Lẹ́yìn kankan àdírẹ́sì gbogbo èèyàn. Lẹ́yìn kankan attend meeting ìjọba Nàìjíríà àti ti Saudi. Ẹ máa kérò bọ̀ ẹ lọ wọn ẹrù ohun tí ẹ mọ̀ nìyẹn. Ọ̀gá ẹ̀ ni mí. Nítorí pé mò ń ṣakitiyan gẹ́gẹ́ bí ọkùnrin, ìyẹn ò ní kẹ́ take me for granted. Gbogbo èèyàn yẹn inú ọpẹ́ ni gbogbo ẹ̀ wà. Mo wá kí gbogbo lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn. Mo kí gbogbo mọ́gàjí nílẹ̀ Ìbàdàn. Mo kí gbogbo àgbà oyè nílẹ̀ Ìbàdàn. Mo kọ́ kí Ọlọ́run tó tóbi lára bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn. Bàbá ìmáàmù make effort gan lórí kọ́rọ̀ yẹn ọmọ dàbáyé. Taofeek yarí ni, ó ní tóun bá gbé lọ kóòtù òun ò ní sinmi. Kódà nínú tó sọ fún wọn bẹ̀ ni pé àwọn aráàlú rẹ̀ gan ọ̀ka sí kéèyàn para Ìbàdàn ọ̀ka èmi sí. Ṣé ìlú yín níbi ìwọ ti wá ní èmi gbé, ṣé mo mọ̀ yín rí ìlú yín? Kódà ó tún sọ pé àwọn aráalé wa ló jẹ́ ọ̀rá sọ díẹ̀. Ó sì ń dùn àwọn aráalé wa gan, ń dùn wọ́n débi pé gbogbo wọn tọ́lọ́ nìkan bí mi. Ń dùn wọ́n gan nítorí pé ẹ mọ̀ ìgbà tí bẹ́nìkan bá jẹ ẹ̀yìn rẹ̀ ìwà rẹ̀ ní ọmọ wù. Ó wá lọ mú ọ̀rọ̀ Mariam, ó wá play rẹ̀ lórí program ẹ̀. Ó tún gbé fẹ́ranko tó wà ní US yẹn, ó ní ó play rẹ̀. Ó wá borí program, ó wá ń bẹ̀ ẹ́. Ṣẹ́rí pé ó fẹ́ mọ̀ dá wàhálà alẹ́ níjojúmọ́ láàrin ọmọ ìyá. Ẹ̀ ń ṣe wàhálà débi pé gbogbo ohun tó yẹ kó máa ń ní kó máa fi sẹ̀mí. Gbogbo opportunity tó yẹ kó ní lọ́ọ̀ mi. Ẹ̀yin ọ̀tá òjì ó ní torí pẹ́rù rẹ̀ ń bà mí. Bọ́lọ̀ ń ṣe wò mí ṣe láàánú tó, owó díẹ̀ ni mo fún. Owó díẹ̀ ni mo kàn ra fọ́mọ yẹn nígbà tó ní kí n jọ kí n fún lówó. Kò dẹ̀ sí tó ń bà mí lẹ́rù ju pé tí mo bá tún ní mo tún gbówó tùlù fọ́mọ eléyìí. Kọ́ máa tún jẹ́ pé àwọn ọ̀tá ò tún lò ó. Òun náà lẹ tún fẹ́ máa lò yẹn. Màmá mi ló sì bí. Ṣé bá ọba lò fún mi láburú, ṣé wọ́n fi sọmọ ìyá tiẹ̀ ni? Ṣé ó fi sọmọ ìyá rẹ ni? Kò sí ní tó sọmọ yẹn nígbà yẹn tó jùjọ ọmọdé lọ. Ọmọ èké ló ń ṣe. Ọkàn jẹ́ pé bọ́rọ̀ bá ti sọlẹ̀ tó bá ti lágbára, ọ̀rọ̀ yẹn lè mọ́ tètè tán torí pé mẹ́mórì orí ọmọ lọ bẹ̀, orí ọmọ lọ bí ìrònú yẹn. Ọlọ́run ní la tufsidu fil ardi ba'da islahiha. Ẹ̀yin èèyàn tá a bá ti túnlẹ̀ ṣe ẹ má balẹ̀ jẹ́, ẹ má sọ̀rọ̀ ayín dòbìlẹ̀ jẹ́. Ẹ má sọ̀rọ̀ ayín dòbìlẹ̀ jẹ́. Ọlọ́run kó ṣàánú wa. Ẹ̀yin bàbá wa Àgbóyè mo kí yín gan, bàbá wa Ìkẹrin Olúbàdàn. Bàbá wa Ọba Hamidu Ajibade. Látọ̀dọ̀ yín mo kọ́kọ́ kí bàbá wa kábíyèsí náà. Kábíyèsí tilẹ̀ Ìbàdàn. Lẹ́yìn náà ni mo kí bàbá wa Ládọjà. Lẹ́yìn náà òun náà ni mo kí bàbá wa Ìkẹrin Olúbàdàn. Lẹ́yìn náà òun náà ni mo kí Àgbóyè Kọ́ládàísí. Lẹ́yìn náà ni mo kí gbogbo ẹ̀yin bàbá tẹ́jọ́ lóríire láyé. Ẹ kú ìgbà mi gẹ́gẹ́ bí ọmọ ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹ̀yin lẹ bí mi. Ìgbà mo dọ́dọ̀ bàbá wa Ìkẹrin Olúbàdàn. Mo wá kí wọn tán, wọ́n ní mo á ní bàbá yìí mọ̀ bóyá ẹ mọ̀ mi. Bàbá ní mo sọ bẹ́ẹ̀ mọ́. Mo mọ̀ lọ́dọ̀ Alhaji Abdulaziz Ààrẹ Àríṣekọ́lá. Ìgbà tó lọ tán ní ọjọ́ tí mo kọ́kọ́ rí ọ, tó bá rí àwọn adjective tí ààrẹ fi qualify rẹ, ẹnìkan ò ní rí ọkọ mọ̀ pé lóríire ni ẹ́. Ààrẹ jẹ́ kó yé mi pé àkàndá ni ẹ́. Ó jẹ́ kó yé mi pé ọmọ àlùbáríkà ni ẹ́. Ààrẹ jẹ́ ó yé mi pé lóríire ni ẹ́.
láti ìgbà yẹn kò wá síjọ́ tó lè wá sílé ààrẹ tó ní bá mi nílé ààrẹ Àríṣekọ́lá. mo ní wọ́n ní ààrẹ gbogbo ọ̀rọ̀ rí làárẹ̀ máa sọ. ọwọ́ ajẹ́ ìrántí blessed memory bàbá wa Abdulateef bàbá wa Abdulateef bàbá wa tí wọ́n ṣe sí ọṣẹ́ yẹn Oyèládé. bàbá ni wọ́n máa kọrin yẹn níjoojúmọ́. bàbá ò ní irú kàfílà ni ó bùn mí lọ́mọ, irú kàfílà ni ó bùn mí lọ́mọ, ọmọ tó pọ̀jù owó alájà kàfílà, irú kàfílà ni ó bùn mí lọ́mọ. ọjọ́ yẹn bàbá yẹn wà ń kọ́ lọ́wọ́. mo á ní bàbá kí ló dé, wọ́n lórin tèmi àtàrẹ máa kọ fún ẹnìyẹn. ọjọ́ tó o bá ti wá tó o bá ti lọ àbá àti ẹ̀rántí ẹ̀ tá a bá jókòó ààrẹ ọ̀wà mọ̀ pé irú kàfílà ni ó bùn mí lọ́mọ. ọlọ́run ọlọ́run tó ṣàánú, ọlọ́run kó wọlé abẹ́ ẹ̀ kó jọ kó bá ń ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo àwọn bàbá wọ̀nyí. ọlọ́run wọlé àjábíamọ́ wọn, ọlọ́run wọlé oríire wọn. bàbá wa Abdulaziz Àríṣekọ́lá Àlàó àti bàbá wa Abdulateef Oyèládé. ìgbà tí bàbá wa Ẹ̀kẹrin Olúbàdàn sọ fún mi má ò ọlọ́run èmi nìkan tán, mo máa dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. ó dáa kéèyàn ó ní àṣepamọ́ rí, ó dáa kéèyàn láṣepamọ́ rí. ìgbà tí bàbá wa Àríṣekọ́lá ti ní kàfílà wù mí mo fẹ́ fẹ́ ọ, mo ní bàbá kò sẹ́wà tí ń fi mẹ́ńtẹ́ẹ̀nì yín. wọ́n ní kí ló dé, mo lémi tí mo dàbí ọkùnrin ilẹ̀ fẹ́fẹ́, èmi ò fáyìn èmi ò lè fẹ́. ààrẹ sì rẹwà débi pé tá a bá ní wọ́n á zọ̀m a disqualify wọn beauty. ààrẹ beautiful. ẹ jẹ́ ń lo ìbára yẹn. mi lè lo handsome fún ààrẹ torí ààrẹ ẹwọ ààrẹ ọ̀yàtọ̀ sáì ẹwọ obìnrin. ìgbà tí máa yarí yányán wípé ọlọ́run ni ààrẹ wa sọ fún mi àtàwọn àti àbò Oyèládé. ọjọ́ ẹ̀ wọ́n ń ṣe program kan prayer náà ń ṣe. wọ́n wá ní kí n kó gbogbo àwọn obìnrin wá pé ká jẹ́ 41. wọ́n á kó gba àwọn obìnrin lọ. èmi ni mo lead àdúrà yẹn. ààrẹ nìkan ni wọ́n jókòó sáàrin wa. èmi mo lead prayer yẹn. Seifila ṣe àti Isbol Bari àti Isbol Moguni. mo máa ń ṣe bẹ́ẹ̀ fà rẹ̀. mo máa ń ṣe rúdù àwọn yẹn náà fún Gọ́vnà Akala. nítorí pé fúnra ara wọn pé àlùbáríkà rẹ̀ yẹn wàá fi ṣàdúà fún wa. àwa lọ bí àdúà yẹn àwa dé. ní ààrẹ wa sọ pé gbogbo ọmọ tó kó wá yìí èwo ni mo lè rí fẹ́ nu wọn. mo níbẹ̀ bá fẹ́ fẹ́ mẹ́rin níjọ́ kan náà wàláhì agbára mi ká. tọ́ba yìí pé ọmọ gé mẹ́rin lẹ fẹ́ fẹ́ níjọ́ kan náà kò sí ètò tó bẹ́ẹ̀ nínú àwọn òbí wọn tí wọ́n sọ pé rárá. walillahil hamd. ọlọ́run mo dúpẹ́ gan ni, ọlọ́run mo dúpẹ́ gan ni. mo kí ọ. lẹ́yìn náà mo ṣẹ̀ wá kí ọlọ́run lẹ́yìn ìgbà mo kí bàbá wa Ẹ̀kẹrin Olúbàdàn tán kábíyèsí ọba Hamidu Ajibade kábíyèsí o, torí wọ́n wọnú ọ̀rọ̀ yẹn gan. àti nítorí pé bàbá wa Hamidu Ajibade lẹ́ni nílùú Ìbàdàn kò sẹ́ni tó lè sọ pé kan gbẹnu sọ̀hún. gbogbo ohun tí ó bá jáde lẹ́nu kábíyèsí ẹnu bàbá wa Hamidu Ajibade lẹ́yìn ti gbọ́. kódà bàbá wa kábíyèsí Ọládọjà ẹnu bàbá Hamidu Ajibade náà máa ń fọ̀rọ̀ sí. kò sẹ́ni tí ó mọ̀, ẹ lọ confirm ẹ̀. bàbá mo dúpẹ́ lọ yín. gbogbo nǹkan ní pátá àlùbáríkà àbí ọmọ lékún. oríire yín ọmọ lékún, ayọ̀ yín ọmọ lékún, àlàáfíà yín ó dẹ̀ mọ́ lékún. ọlá nàbí wa Muhammad. lẹ́yìn náà mo wá kí ọlọ́run lára bàbá wa ọba Ìlọrin ẹ̀mí àti ìlú Ìlọrin ṣéwù wallahu yasimuka minan nas العظيم لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. wọ́n wá pè mí nígbà mo wọnú aircraft lánàá bàbá wa Al-Wazir tí wọ́n jẹ́ agbẹnusọ fún bàbá wa ọba ìlú Ìlọrin.
wọ́n ní Alhaja Kafila ǹjọ́ mẹ́ntì ń sọ̀rọ̀ mo ní rárá wọ́n láwọn ní Alwazir Kwara State látọ̀dọ̀ bàbá wa Emir àti ìlú Ìlọrin. Alhaja Kafila gbogbo ohun tó ṣẹlẹ̀ la gbọ́ o ṣùgbọ́n mi mọ̀ bóyá o mọ̀ pé ó láṣepamọ́ nǹkan náà kọ́kọ́ wí nìyẹn wàláì mi tiẹ̀ wà rántí tiwọn yìí rárá. Mo ní bàbá irú àṣepamọ́ wo ni o wọ́n láṣepamọ́ rẹ ní Kafila àṣepamọ́ àlùbáríkà ni ọmọ Bọ́láńlé Àdùfẹ́ torí mo ní wọ́n lọ search forúkọ ẹ wọ́n ní year 2008 àwọn wá sí hajj àwọn jẹ́ 6 láti Ìlọrin agent táwọn wá bá wá ó wá dá wọn lẹ̀ wọ́n ní kò ṣe dáadáa sáwọn rárá wọ́n ní Kafila number 1 ìwọ ló rescue wa kúrò ní wàhálà number 2 ó tún wá fún wa ní owó tùlù dollars ló fún wa wọ́n lálàájá Kaola so rántí 2008 mo ní mo rántí èrò tí mo kó lọ ní ọdún yẹn 300 ní 370 ni wọ́n àwọn 70 ni wọ́n rí visa èrò 300 ni mo kó lọ àwọn ọdún yẹn mọ́tò 4 ni mo ní Saudi Arabia mo ní Omar bus 2 mo ní Coaster 2 5 ni mo wá ní káà kékeré tí wọ́n fi mọ́ gbé mi nìkan jáde nígbà tá mi wò àjì dé àmì wò àjì nígbà tá ní àwọn crisis ó jẹ́ ọlọ Kafil mo sọ fún Kafil mi ní Kafil ta forúkọ wọn rà ṣe ń porúkọ Kafil láfi ra property mo ní kàn dispose ẹ̀ kàn fi yanjú àwọn tá bá kò sólú ẹ̀ láyé kò sẹ́ńtì ní crisis ọdún yẹn náà ni àwọn 70 tí wọ́n lọ yẹn lẹ́ẹ̀kan sí Ọlọ́run bá ń ṣàlékún oríire ààrẹ Ṣekọ́lá dúró tì mí bí ọmọ ogun bàbá wa Kálá dúró tì mí yányán wọ́n dúró tì mí yányán gbogbo àsìkò yẹn ẹ̀yin tẹ́ ń kàn mí lábùkù yìí tẹ́ ń useless ara yín níbo lẹ wà ní gbogbo ọdún yẹn àwọn ọdún tí ò tí jìnnà mò ń sọ ṣe wà nú ẹni tẹ́nikẹ́ni lè kàyẹ́ ńgbà yẹn ọwọ́ yìí pé mo sá kéré ń stature ọwọ́ yìí pé ẹ wò yìí pé kinní kan fi ń wò mo ju yín lọ gan o wàláhì tàlá mo ti bẹ̀rẹ̀ dáwà láti kékeré ó ní gbogbo ayé ti mọ̀ mí ní bàbá wa yẹn wá sọ pé tó o bá ti ń dé láti London torí mo sọ fún mo nínú plane ni mo wà yìí kódà plane wa ti move èmi ni mi ti pa phone bàbá wa sọ yìí pé tó o bá ti dé láti London kó wá yọjú sí bàbá wa Emir Ìlọrin bàbá fẹ́ rí ọ wọ́n láwọn pé Sheikh Labib Lágbàjì mo ní iṣẹ́ yẹn ẹni re náà ni Sheikh Labib Lágbàjì fi jẹ́ wọ́n láwọn ní Sheikh Labib kí ló dé tó pé gbogbo àwọn àfàgbà kẹ́ẹ̀pọ̀ kẹ́ẹ̀jọ lọ kóòtù yẹn Kafila làwọn kan dákú dúró sínú kóòtù Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ o ìmọ̀ pé mo nírú àwọn àṣepamọ́ bẹ́ẹ̀ yẹn bàbá yẹn ní dollars ló kó fún wa o wọ́n ló fún ẹnì kọ̀ọ̀kan àwọn ní $100 ó wojú owó yẹn ó dẹ̀ tọ́jú àwọn nítorí pé n tó gbé àwọn lọ ó ti dá àwọn lẹ̀ èmi nìkan tán ẹjọ́ kí ni mo jẹ́ àsọlọ́hun tó ní máa tó kọ́ di mọ́lẹ̀ anfusikum min khairin mo sọ àyà lẹ́ẹ̀kan mo tún repeat ẹ̀ Ọlọ́run ní man amila salihan fali nafsi ẹni ó bá ṣe iṣẹ́ rere ó ṣe fúnra ẹ̀ ni gbogbo ń tà ń ṣe àṣefipamọ́ ni gbogbo nǹkan ló lè mú jẹ ò lè mú nǹkan mẹ́ta jẹ ẹnìkan ò lè mú ẹ̀san jẹ ẹ̀san wàláhì tàláhì kò sí bó ṣe lè mọ̀ mú tó mọ̀ fi bẹ̀ tó kò sí tó lè ṣe tó ní gbẹ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní wípé bọ́lọ́run bá ṣoore fún ẹ tó bá dúpẹ́ wá jìyà Ọlọ́run ní la in shakartum la azidannakum wala in kafartum inna adhabi la shadid ẹlẹ́ẹ̀kẹta òun náà ní kú kò sí ń tá lè jẹ́ ẹnìkankan ò lè mú kú jẹ kullu nafsin dha'iqatul maut àmọ́ ti dáadáa síwájú nítorí ọjọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn àti orí ọjọ́ téèyàn bá kú òun lèyàn ò fi gbọ́dọ̀ mú iṣẹ́ rẹ̀ kúrò ní gbogbo ayé ẹ̀ èmi ò máa fi ojoojúmọ́ ayé mi ṣe dáadáa ni
Ọlọ́run má ṣe mí lẹ́ni tí ó ṣàbúrú fún ọmọnìkejì, má jẹ́ lè ṣe, má jẹ́ ó rọrùn fún mi. Ọlọ́run má jẹ́ ká burú ó rọrùn fún mi láti ṣe bẹ̀lẹ́ pé máa ṣe. Ọlá Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlá la hawla wala quwwata illa billah. Ọlọ́run mo kí ọ níjoojúmọ́, mo kí ọ níjoojúmọ́, mo yìn ọ́ níjoojúmọ́. Mo fẹ́lẹ́ yìí mo fi kí gbogbo ẹ̀yin ẹni ire ni. Mo kí gbogbo ẹ̀yin ẹni àlùbáríkà ni. Lẹ́yìn náà ni mo kí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ mi láfẹ̀ẹ́ tán. Gbogbo ẹ̀yin tẹ́ fún mi lọ́mọ níléèwé mi, tẹ́ni wọn á máa kí ó kàn máa kàwé. Gbogbo ọmọ yẹn kankan nu wọn ò ní jàbíkú. Gbogbo ẹ̀yin olóríire tẹ́ ń bá mi lọ hajj. Ó bẹ̀rẹ̀ lótorí ọ̀dọ̀ ya wa Alájà Shakira Bello. Ìyá yẹn ni àmírà wa ní ìrìn àjò hajj lọ́dún yìí. Alájà Shakira ni àmírà wa. A gbọ́dọ̀ mọ́ lámìírà ṣe mọ́ pàlè mọ́ yan olóyè every year. A dẹ̀ máa yan àmír. Kálájà Shakira ọmọ gbọ́ ní ọjọ́ prayer yẹn láyẹn gbogbo àwọn olóyè. Ìjọ ò gbọ́dọ̀ pọ̀ tó bá ń kó mọ̀ sí olórí níbẹ̀. Ní last year anya àmír, anya àmírà. Year before the last anya àmír, anya àmírà. Every year la máa yan gbogbo àwọn èèyàn yẹn tó jẹ́ wípé gbogbo tó bá wà láàrin àwa àtàwọn alálàájì ọ̀nà máa wà intermediary between us. Wọ́n sì ṣe ìbádà fún wa ní hajj yẹn to the core. Torí pé àwọn alálàájì sábà ní àfaradà, wọ́n mọ̀ pé sacrifice ní hajj. Ẹlòmíì sọ pé what's all this rubbish? Wọ́n kàn wá kó wa jọ síbì kan, wọ́n kàn ní àjókòó síbì kan nígbà wọn mọ̀ tájì jẹ́. Àmírù àtàmírà àtàwọn executives ni wọ́n mọ̀ sọ fún wọn pé ń tọ́ sanwó rẹ̀ rèé. Àfaradà ni wọ́n ń pè ní hajj. Àmúmára ní jẹ́ hajj. Sùúrù ni wọ́n ń pè ní hajj. Ìwáre ni wọ́n ń pè ní hajj. Ọlọ́run bá lékè Ọlọ́run ní padà lẹ́yìn wa o. Ọlá Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo kí o gbọ́ ẹ̀yin olólùfẹ́ tẹ́ wà pẹ̀lú mi. Kò ní pẹ́ rárá tí màá padà sí Nàìjíríà. Kò ní pẹ́ rárá. Lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin alálàájì ẹ kú múra. Gbogbo ẹ̀yin tí múra hajj lágbàáyé, pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà. Tó bá ti di on the 9 ní Nàìjíríà, ǹjọ́ nìkan ni 8. Tó bá ti di ọ̀la, òun náà ní Nàìjíríà máa bẹ̀rẹ̀ sí ní gbéra láti lọ sí hajj. Ọlọ́run bá lékè ọlá yóò bá wa ṣe. Ọlá Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Lákòótán mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀yin olóríire yányán. Ìgbà wọ́n bi mí pé kí ló dìde mi àti Taofik, mo ní ẹ bá sọ̀rọ̀ kọ́ lọ́kàn tó lálàáfíà. Torí pé mo jẹ́ onídáadáa sí Yusuf Adépọ̀jù Akadip. Oníwàárẹ̀ sí ni ẹnìkan ò lè mọ Yusuf láyé kọ́ mọ̀ máa fẹ́ kọ́ mọ̀ bẹ̀lẹ́gbẹ̀ hàn. Ọ̀rọ̀ yẹn ọjọ́ ìsọkúsọ. Yusuf dáa tán, ó dáa tán. Kò sẹ́ni tí ò ní ìjẹ́ èèyàn wàláhì tí ìrìbí tó kù sí. Lẹ́yìn náà mo forí jìn Saheed Shittu. Ntọ́lọ́hùn ní kí mi tán láyé sí náà nìyẹn. Ntẹ́ ìpàdé mi lè Sheikh Muhyiddin nìyẹn tó fi ní kíkì èmi àtòun dàlkìyàmà. Ó sì ń pèrè ẹni dáyé, ó ń pèrè ẹlẹ́ni tí ń ṣe wáàsí. Atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum. Ọlọ́run ní wa antum tatluna al-kitaba afala ta'qilun. Gbogbo ọmọ tó ń fọ̀rọ̀ lọ, ẹni ò ń fọ̀rọ̀ lọ tó jẹ́ pé ní fún ọ nímọ̀ràn aburú, mo mọ̀ pé ẹ̀yin méjèèjì ẹ lè bá débi ire. Àfi kó túbá kó túwó kù lára ọmọ yányán. Jìnnà sọ́mọ yẹn, má jẹ́ kọ́mọ wọn bọ́ sọ̀rọ̀ ẹ mọ́ Taofik. Ọjọ́ tó ti ń bẹ sọ̀rẹ́, ó ní ìsẹ̀mí rẹ ti wọ́. Ọjọ́ tó ti mú ọmọ yẹn ní companion, ọjọ́ yẹn ní ìsẹ̀mí rẹ ti olóti níkẹ́lẹ̀. Ọmọ yẹn ò lè súnmọ́ yẹn kọ́mọ sóńdì lórí ibú. Ọmọ yẹn ò dá ní álàmù kankan, kò dá ní álàmù ayé, kò dá lálàmù ọ̀run. Jìnnà sí ọmọ yẹn. Ọmọ tí èsè pò níran, kò lẹ́kọ̀ọ́, kò mọ kéwú, kò mọ̀wé, kò sí kí wọ́n tán lè fi fún recognition ní ayé. Lẹ́yìn ìpọ́kàn lọ́pọlọ àti bà nǹkan jẹ́, ó ní ibi kí nǹkan dàrú, ọlẹ́nìkan kan gúùdù tóun. Ọmọ èyí ò wá ló mú ní companion. Taofik jìnnà sí o.
pẹ̀lú ògùn Ọlọ́run. Ọlọ́run tún ayé gbogbo wa sí o bí tá kù sí o. Tẹ̀m̀bíù nìyẹn tí wọ́n ń pè ní ìtanijí. Ọlọ́run ní padà lẹ́yìn wa. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Gbogbo ẹ̀yin olórí tẹ́ wà pẹ̀lú mi lórí platform. Àánú Ọlọ́run máa pẹ̀lú yín. Ìdùnnú rẹ̀ ó máa pẹ̀lú yín. Ayọ̀ rẹ̀ ó máa pẹ̀lú yín. Oríire rẹ̀ ó máa pẹ̀lú yín. Ọlá Nábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo ẹ̀yin tẹ́ dé patronize mi fún hajj. Atọkùnrin àtobìnrin yín. Lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run. Ọlọ́run gbà ní ìbádà. Hajj yẹn bí ìgbà tẹ́ lọ sẹ́sọ ni ó jẹ́. Torí ipòríire yín ó máa pọ̀ sí. Àrísìkí yín ó máa pọ̀ sí. Àlùbáríkà yín ó máa pọ̀ sí. Gbogbo ọmọ yín pátá ni wọ́n sì nípìn. Ọlọ́run wọlá ìfẹ́ tẹ́ ní sí mi. Ẹ ní bá wọn nájà àbànújẹ́ láyé. La hawla wala quwwata illa billah. A pàdé dáadáa ní Nàìjíríà ní next week. Ọ̀sẹ̀ tí ń bọ̀ náà ní ìdè kìí sọjọ́ tó máa pẹ́. Àwọn alájí ní alájọ́ kan ó tún wá ń travel. Ó ti pè kò dín nǹkan kan lọ, gbogbo ètò Olúwa ti tò. Alhamdulillah ló kù àti ọ̀pọ̀lọpọ̀ hasbunallahu wa ni'mal wakil. Ó ní kẹ́ ẹ máa ṣe. Ọlọ́run bá lè kí ọlá yóò jẹ́